شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا اتقوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا لا خوف يعترينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا فإن تمسكنا به هدينا. الفرق بين الصوفية والتصوف مبلطو الفرق بين والمتصوف. So bẹ́ẹ̀ bá sì ti máa ń tí wọ́n ń pè ní tẹ́ bá ti máa ń tí wọ́n ń pè ní sufiyu ẹ ti máa ń tán pè ní sufiya. Tẹ́ bá sì máa ń tí wọ́n ń pè ní tasawufu ẹ ti máa ń tán pè ní mutasawifu ẹ ti máa kọ́sìm. àgbọ́yé bàbá ń tẹ̀lé yìí tá a bá ti mọ asòfìyù. a ti máa ń tí wọ́n ń pè ní sufiya. tá a bá ti wá mọ àtàsọ́wúfù. a ti máa pè ní mutasawifu. àgbọ̀ mutasawifu yé. bẹ́ẹ̀ni lọ́nà wo bàbá. ṣé ẹ rí àwọn èèyàn mọ́. ó sì yẹ ká mọ̀. ó sì yẹ ká mọ̀. Masha Allah. Onisufi ọlọ́lẹ̀ mọ̀ lónìí wípé ìyàtọ̀ ń bẹ láàrin tasawufu àti sufiya. ọgbọ́ àgbọ́yé bàbá. àtasawufu ẹni tí ń bẹ ni mutasawifu. Asufiya ẹni tí ń bẹ ni ẹni tí ń ṣe òun ni sufiyu. Kí ni wọ́n ń pè ní alimutasawifu? Òun lẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe mọ̀rọ́kọ́bà anafs. Ó tiẹ̀. àgbọ́yé bàbá. Alladhi yuraqibu nafsa. Ẹni tí ń ṣọ́ ẹ̀mí tí ń fọ ẹ̀mí anafusu. Òun ni mutasawifu ń bá díìlì ní jagun rẹ̀ lọ́wọ́. Anafusu òun ni mutasawifu ń jagun rẹ̀ lọ́wọ́. Yóò máa bá ẹ̀mí jà torí pé a máa pè é ní ìyàtọ̀ ń bẹ láàrin arruhu wa nafs. Àmọ́ ẹ̀mí kan náà ní méjèèjì ń jẹ́ ẹ̀mí kan mọ́ ẹ̀mí kan dọ̀tí èyí tó dọ̀tí ni òun ni ó máa ní ṣáháwà ọ̀ndà yóò ṣe ṣìnà yóò mutí yóò yòròyòrò ayé àádáadá ayé àwọn ìwà tí ọ̀dà ìwà burúkú ó ti wà máa ń bari nafsi inna nafsa la amara bizuyi illa so ẹ̀mí nafsu ó máa pààyàn láṣẹ aburú gbogbo àṣìranu ni èèyàn jalè èèyàn ṣe ṣìnà ó mutí ọmọ wà tí ọ̀dà àwọn oògùn owó kí àwọn nǹkankan gbogbo àwọn yìnrìn àdáadá ayé mo fẹ́ kọ́lé ńlá mo fẹ́ ṣe gbá ọ̀ndà ẹ̀sẹ̀ nafsunu ẹni ọba wa fẹ́ ṣe tọ́ba fẹ́ di sùfíyù tọ́fẹ́ di sùfíyù tasawufu ni ó gbà wọlé torí ò lè dóbi sùfíyù ò lè débẹ̀ dárájà sùfíyà àfi kọ́ wọlé lọ́ndà tasawufu ìbẹ̀ lọ́wọ́ kọ́ wọlé torí nafsu wọn lọ́kọ̀ọ́kọ́ pàdé òun lọ́ máa jà lógun lọ́wọ́ àsìkò tó o bá ń jà lógun lọ́wọ́ ni mutasawifu ni wọ́n máa pè ọ́. Masha Allah. ọgbọ́ àgbọ́yé bàbá mutasawifu nu. wọ́n máa pè ọ́. ń jẹ̀mí ara ẹ̀ lógun lọ́wọ́. ń jà lógun lọ́wọ́ nù ń ṣe mujahadatu nafs ń bá ẹ̀mí wọn jà lọ́wọ́ yóò máa gba ó fẹ́ gba olè lọ́wọ́ rẹ̀ ó fẹ́ gba ṣìnà lọ́wọ́ rẹ̀ ó fẹ́ gba ọtí lọ́wọ́ rẹ̀ gbogbo ntí ọ̀dà ti ń bẹ́ńbẹ́ ó fẹ́ máa fọ́ ń fọ́ lọ́wọ́ ń ṣe taskiyatu nafs òun náà pín tasawufu yóò máa fọ́ díẹ̀díẹ̀. tó bá ti wá rí fọ̀ mọ́ tó ti rí wípé gbogbo nǹkan aburú tí ń bẹ nínú ẹ̀mí ó ti kú lára rẹ̀ ó ti rí fọ̀ mọ́ ó wá gbé ẹ̀wù suhudu wọ̀ kò ní wá ayé kí kò ní suwaranu kí yòròyòrò ayé á ṣe jìnnà á mutí á jalè á wọn wá àdáadá ayé kí ìwà abú àbàtìyàn jẹ́ gbogbo ẹ̀ kò ní sílẹ̀ mẹ́rin tó bá ti wá kú lẹ́mìí rẹ̀ ìgbà wọn ní ẹ̀sẹ̀ wá wọlé sọ́ndà rúhù ẹ̀mí mímá ló kù ni tí ó máa ló ń gbà yẹn yóò máa wá rí màlàkú ti Ọlọ́run. Masha Allah. tó bá ti wá sọ̀rọ̀ yóò máa ṣe tó bá ti ní báyìí ní òrì bẹ́ẹ̀ náà ní òrì tó bá ti ṣàdúrà fún yàn àdúrà rẹ̀ ọgbà tí tó bá jòkólẹ̀ yóò máa wo tí ń bẹ ní gẹ́ìbù ní kọ̀kọ̀ yóò máa pé ìyàwó rẹ̀ yóò ọmọ báyìí ní òbí yúrù tàbá ń dá sàlátì ìyàwó rẹ̀ ti bí máa ń lè tọ́sọ̀ fún bàbá sẹ́ríkì mọ́lá mi pé ìyàwó rẹ̀ ti bí máa kọ́dà obìnrin lọ́mọ tó bí ńgbà bàbá náà ó délé wọn bá kóbìnrin lóòótọ́ àbáǹdá sí wa ń bí ó jòkólẹ̀ tó o ti yé iná làbáǹdá bí ní ẹ dá omi sí
ẹnu mọ́tò ni kó yóò depo wọ́n sì da omi sínú mọ́tò ó sì depo àwọn kan wí pé ńgbà náà yìí náà làbá ń dapò ìwọ náà parú ẹ̀ ká gbọ́. parú ẹ̀ da omi sínú mọ́tò rẹ sáà tó jẹ́ jíwa gan ọkọ̀ bá rẹ. so n ta ń pè ní daraja sòfíà nìyẹn tẹ́ni yẹn bá ti wá débẹ̀ ẹni tó ti di pé tí ń pàṣẹ pẹ̀lú àṣẹ ọlọ́run tó ti má tó ti kú òǹbi tàzọ́wùfù yóò wá di sòfíyù àwọn èèyàn ọmọ kìíní yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń pè àwọn súfí mùtàsọ́wífù ni wọ́n wòye ṣe súfí. ayakumullah ibi tá à ń lọ gangan nù. ọ̀pọ̀lọpọ̀ ń súfí nígbẹ̀rẹ̀ ló ń súfí mùtàsọ́wífù ni ọ́ èso ń súfí. tí ìdó ń súfí. wọ́n tó ọba ti ń fọ tí lo sẹ́ tó sì jẹ́ ń súfí mùtàsọ́wífù ni ọ́ o tí ì rí ẹ̀mí rẹ̀ jágbà lọ́wọ́ aburú nù ọ̀ ń já gbà lọ́wọ́ ẹjọ́ ń lù wà tẹ̀mí rẹ̀ jọ ń já. o ti bá wọn tàṣàwùfù ló ń ṣeun. ṣéwù tí wọ́n ń pèrún táwọn mòrídìí jòkó tì tó wá lẹ́yìn mòrídìí ẹ jòkó ṣéwù ti gbérun. mo ti gbé gbogbo ẹ̀ bí ẹ má sàlùwàlá sàlùwàlá rẹ bá já má tún ṣe mọ́ ṣéwù kìíní kan gbé òun ti gbé gbogbo ẹ̀. àbí ṣéwù ti gbérun. mo ti gbé gbogbo ẹ̀ tàṣàwùfù ló ń ṣeun. níjọ́ tí gbogbo yìí bá kú nú ẹ̀mí rẹ tó ti mọ Ọlọ́run. tó dájú kọ Ọlọ́run tó ọ̀fọ̀ tí lo sẹ́mọ́ tó ń kírun déédéé tó ń gbàwẹ̀ tó ń yọ zàká tó ń ṣe tọ́lọ́run ní a máa ṣe. ọ ẹsẹ̀ di súfì. ìyàtọ̀ tí ń bẹ láàrin mùtàsọ́wífù àti sòfíyù ni èèyàn sì gbọ́dọ̀ mọ̀. bẹ́ẹ̀ ni. ó ti yé báwọn bí ọba wa rí bẹ́ẹ̀ ẹni ọba jó ń súfì kọ́ wa sọ fún mi. láago mélòó bàbá àgbàdo ti sọ ààrẹ nìkan ti sìn. ẹ bá ń pè ń tàsọ́wífù ni ẹni tí ń ja ẹ̀mí lógun lọ́wọ́ mòrídìtọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ó ti yé báwọn tàsọ́wífù ní í ṣe ṣéwù tó ti di ẹni mímọ́ pẹ̀lú Ọlọ́run tí ò débi àwọn muharramat tó yẹ kọ́ Ọlọ́run nìkan iná ní ń wò sufi ni òun ṣe o iná làwọn bàbá tànátà ń dákọ òun sufi làwọn àwa tó ní yìí mùtàsọ́wífù là wa àwa ṣẹ̀ṣẹ̀ ń jà lọ́wọ́ ni àìtí rí ẹ̀mí búlà mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá láàfin mùrídìí tó kù lérí obìnrin nísìnyí kì í gbẹ́jẹ́ náà bá ìsìn lọ lu sàánà ládìrá. bẹ́ẹ̀ ni ilé olúwa nídìí pankpati ó sì kú lérí obìnrin bẹ́ẹ̀ ẹsẹ̀ ń dérí. wọ́n ṣe aṣọ funfun síwájú ó sì kú lérí láìlá ó sì kú lérí obìnrin. tàṣọ́wùfù ní í ṣe o. ó dìgbà tí gbogbo èyí wọn tó bá gbogbo èyí wọn lẹ̀ tó wá wọlé Ọlọ́run gan-an tí ò rí nǹkan kan mi rò àfọ Ọlọ́run gbàgbọ́n ló tó do ní zufi àwọn bàbá àtàná ní sùfìyún àwa tòní ní mùtàsọ́wìfún ìyàtọ̀ tí ń bẹ mi àtẹ̀mí àti ẹ mùtàsọ́wìfún ni wá. karamakumullah. ó ti bá wọn ọkàn lọ́run jà ní pé ha wọ́n sọ̀rọ̀ sí Ibrahim wọ́n sọ gbogbo mùtàsọ́wìfún ni ọ́ àwọn ṣé Ibrahim làwọn sufi. àwọn sufi ìyàtọ̀ ń bẹ mi náà sàlámà. Ọlọ́run jẹ́ kí a rí pé láti náà bí lọ́dọ̀ Ọlọ́run torí àsìkò táwa òjò yìí ti ń kú díẹ̀. ìbéèrè mi tí ẹ bá béèrè ẹ jẹ́ àfi sígbà mi. ẹ dákun ìṣẹ́jú mẹ́ta péré náà lélẹ́yìn. ìṣẹ́jú mẹ́ta péré alifikihu wa ṣẹ̀ríà ẹ̀yin náà lẹ sọ alifikihu wa ṣẹ̀ríà ẹ̀yin náà lẹ sọ ẹ kàn sọ kalẹ̀ ní ẹ tí ẹ ṣe lálàyé fún wa so akànfẹ́ kẹ́ ẹ bá wa sọ yàtọ̀ tí ń bẹ láàrin fikihu àti ṣẹ̀ríà àwọn àwọn ní onífikihu àwọn àwọn ló ń ṣẹ̀ríà kí là ń pè ní fikihu kí là ń pè ní ṣẹ̀ríà. ọ̀rọ̀ tí o béèrè yìí sọ̀rọ̀ òní ọ̀rọ̀ tá a nà ń jọ mí ni. tá a nà fẹ́lẹ́fẹ́lẹ́ dáadáa. àmọ́ kí n kàn rọra wí bó ti wí un kí n sì dá Ọlọ́hun rẹ̀ bẹ́ẹ̀. fíkíù ọ̀tọ̀ ṣẹ̀ríà ọ̀tọ̀ ìyàtọ̀ ń bẹ lẹ́yìn láàrin fíkíù àti ṣẹ̀ríà àmọ́ àwọn èèyàn ń dà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdàpọ̀ rẹ̀ sí ní àyè màkàn lọ́pọ̀ mẹ́. kọ́sìm. àgbọ̀yé bàbá. hunaka al-farqu bayna al-fiqh wa ṣẹ̀ríà. ṣẹ̀ríà Ọlọ́run ló ní ṣẹ̀ríà torí òun ní ṣáríù gbogbo òfin tọ́lọ́run ti gbé wá àwọn àwámírù àtàwọn nàwáhí àwọn ṣe àti má ṣe àtàwọn àdájọ́ pé tó bá ṣe ṣẹ̀ríà báyìí ni ẹ dá fún ẹni ó bá ṣe báyìí ni ẹ ṣe dá ṣẹ̀ríà rẹ̀ fún ó ti yé gbogbo àwọn àyíhun òfin tọ́lọ́run ni ṣẹ̀ríà tọ́lọ́run ọjọ́ Ànábì Muhammad lọ. sallallahu alaihi wasallam. ọgbọ́n bá Ànábì Muhammad ṣe tó ni ṣẹ̀ríà tọ́lọ́run ó jùlọ. sallallahu alaihi wasallam. tòun tó jẹ́ ó jùlọ ni pé òun Ànábì náà gbọ́dọ̀ má ṣe. kò gbọ́dọ̀ má ṣe. kò yọ Ànábì náà lẹ. ọ̀yọ́lẹ̀ kò sí yìí kanu ṣẹ̀ríà tọ́lọ́run tá Ànábì Muhammad ò ṣe Ànábì ọ̀kọlù ẹyọ kanu ṣẹ̀ríà tọ́lọ́run rí. sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ lòun náà ṣe. gbogbo ẹ̀ ló ṣe. níta fi máa yí pé ó ju Ànábì Muhammad lọ́nà. sallallahu alaihi wasallam. ó ti bá náà sọ́wárí ṣẹ̀ríà yẹn kò síbi téèyàn lè lọ sí bọ́lá òun ti gbé nǹkan rẹ̀ kalẹ̀
ó ti dá bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ ṣe kò sí ìṣtihádù àfa kan ò tó bẹ́ẹ̀ láti débẹ̀ ìmáàmù kò tó bẹ́ẹ̀ àìtọ́wọ́bọ ṣẹ̀ríà kò tó bẹ́ẹ̀ nígbà Ọlọ́run ní ẹni ọba jalè ẹgí lọ́wọ́ o ó ti yé wọn ìyẹn wá jalè ọgbọ́n ọ wá ja olè àwọn agbèrè ọ̀dọ̀ akìmí wa ni bẹ́ẹ̀ ń lóòótọ́ àmọ́ ànígé lọ́wọ́ ó ti yé wọn ẹ fi fún un létí wá dìgbà mi kọ́ máa ṣe bẹ́ẹ̀ mà. ok kan fi gbá létí. kan fi fún un létí ó ti yé wọn ọ̀ya fọwọ́ tó rẹ̀ fi gbá rẹ̀ létí wọn gbá rẹ̀ létí ẹ̀mẹ́jì má jalè má ma lọ. ọ̀jẹ̀ sẹ̀ríà ò lè nu. bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ ó ti yé wọn wọ́n bá dàlù kìyàmá yóò rojọ́ ẹ̀ òun àtọ́lọ́ ni wọ́n jọ fà á kì í ṣe tó ge. máa ń lámìyà àkúmí máa ń iná mo sọ pé a padà fẹ̀yìn òun lójú pẹ̀lú ògùn Ọlọ́run. Sayyidina Umar òun ti wá ṣe é rí téèyàn jalè tí ó sì gé lọ́wọ́ èyí ṣe tí ò fi gé lọ́wọ́ sẹ̀rí Ọlọ́run ṣe ní ká gé yẹn lọ́wọ́ a padà tó ń jọ mi. Ayakumullah Ọlọ́run jẹ́ kí a rí i. o ti ṣe wá rí fíkíwù àwọn àfáà lónìí hùn àwọn àhímà ànábì ọmọ tán pè ń fíkíwù sẹ̀rí ànábì mọ́. ànábì ò mọ fíkíwù. sẹ̀rí àlọ́mà. tá ànábì fi lọ ànábì ò mọ tí wọ́n pè ní àlífíkíwù. ṣe wá rọ́ńdà fíkíwù èyí tá a bá rí wípé sẹ̀rí àtọ́lọ́hún làwọn ń fíkíwù ń bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti yé tí wọ́n gbé e kalẹ̀ wọ́n gbé sẹ̀rí àtọ́lọ́hún ni àwọn láàmà tẹ̀lé èyí tó bá já sí wípé sẹ̀rí Ọlọ́hun ò wá lórí rẹ̀ àwọn ni wọ́n rò wípé àbá ṣe báyìí bọ́n bá ti wá ya pẹnu lórí ẹ̀ tẹ́lẹ̀ yìí bá ní lọ́dọ̀ tòun báyìí lòun rò sí bẹ́lẹ̀ yìí ní báyìí lòun rò sí ẹni ó bá wù wá là á tẹ̀lé nù gbogbo wọn àmọ́ gbogbo wọn ò gbọ́dọ̀ má fẹnu kò lórí sẹ̀rí àti Ọlọ́hun torí n tá à ń pè ní fíkíwù ni istinbat ahkam sharia min adillatil Qur'an aw min nususil Qur'an ká yọ sẹ̀ríà ká gbọ́ yé ká wá fààyọ wípé ntọ́lọ́hún wí rèé bó ti ní àṣírí ní tí ò yí ọ̀pọ̀ torí sẹ̀ríà Ọlọ́hun ó gbé kalẹ̀ jumla ni àwọn fíkíù làwọn wà ní òfin tọ́lọ́hún gbé kalẹ̀ yìí bá a ti gbọ́ yé rèé ó ti yé òun ló bí òun ní iṣẹ́ tí fíkíù ní tó gbé fíkíù wáyé nù. àgbọ́yé tiwọn. àgbọ́yé tiwọn pẹ̀lú sẹ̀ríà Ọlọ́hun òun ló gbé fíkíù wáyé. ló gbé fíkíù wá. èyí tí sẹ̀ríà Ọlọ́hun ọba tún wá wí tọ́lọ́hún ọ̀dá àgbọ́yé bàbá. àwọn tó wá wò wípé Ọlọ́hun ọ̀sọ́ lóòótọ́ àmọ́ ẹja lọ wo sẹ̀rí àgàtọ́lọ́hún ti dá kí ni ìbáṣepọ̀ wọn àtẹlẹ́ yìí ló bí àwọn alkiyas arahayu almaslahatul murzala àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ so to understand. àgbọ́yé bàbá. bọ̀ n tẹ́mi ń jẹ́ kó yé nínú ọ̀rọ̀ yìí ni wípé sẹ̀ríà àti fíkíù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yàtọ̀ síra wọn sẹ̀rí àtọ́lọ́hún àgbọ̀dọ̀ yí síbi kan àgbọ̀dọ̀ ṣe ìṣtihádù mbẹ́ àmọ́ ń bi fíkíwù kọ́dà bí Imam Málíkì àti Imam Ahmadu ọmọ Hanbali tọ́ bá ka fíkíwù wọn tí wọ́n bá dájọ́ kan tí èsè dájọ́ ti àzàlí tọ́jà ti sẹ̀ríà tọ́ yẹ pé ìdájọ́ kìyàs àbí ìdájọ́ ráàyù ni ó ti yé bọ́ bá rí nǹkan míì tí wọ́n lè fi takò yíhun ó lè takò. tí wọ́n náà rí nǹkan gbẹ́sẹ̀ lé. ìwọ́n náà lè ṣe ìtìhad ọgbọ́n ìwọ náà lè ṣe kí ló pé ó lè ṣe ìṣehad. bẹ́ẹ̀ ni àwọn àfa kódà ń bẹ nínú kọ́ ìdàtà àwọn àfa òfìkì gẹ́gẹ́ báàbù lè ṣehad maftuh hatta yawmil qiyamah wọ́n kọ̀ yádà rẹ̀ sí pé ìṣehadu wà. innama nahnu basharun naqulu al-qawla al-yawma wa narji'u anhu ghadan. àbúrò àníbà tó sọ bẹ́ẹ̀ ọ̀nà ọlẹ́yìn ni wà á sọ̀rọ̀ adájọ́ kan lónìí bá dọ̀ láàtúntò pa àbí bẹ́ẹ̀ mọ́ ó ti yé báwọn. so àwọn Ṣáfì náà kí fansuru fi rahyi kullu ma wafaqa al-kitaba wa sunna fakhusuu wa man lam yuwafiq al-kitaba wa sunna fatruku èyí tẹ́ bá wò nínú sunna àti al-kitabu ti Ọlọ́hun tẹ́ bá wò ńbẹ̀ tó bá yàtọ̀ sí ń dáwà sí ẹ fi ti wálẹ̀ tọ́lọ́hun ní ẹ tẹ̀lé o fakulu bi sunnati rasul àyíta anabuwa Muhammad so ẹni ọba ti ní mímọ̀ tó ti ka gbogbo àwọn aráhu àwọn fukahawu yìí òun náà ó lè ṣe istinbatu yóò lè dá istinbatu hukmu lára tí wọ́n wí ni yóò sì mú èyí tó wù irú ẹni tọrọ irun fífá tí mo sọ́njọ́ sí. bẹ́ẹ̀ni. tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé ẹlòmíì kàn péré láàfáà ni ẹlòmíì tó wá rò wọn ọlọmọsáàrí ọdarí ó sì rá àwọn alábáwá míì tọ́já sí pé wọn èyí fárun ọmọ ó tún dé láti bẹ̀ ó tún wá ojú ẹ̀ tún wá fọ orí kan. nígbà tó rí wọn tí wọn fa ó yẹ kó sì béèrè lọ́hùn. kò sáyà kan nù sẹ̀rí àtọ́lọ́hun tó ní afárí kò sí nù òfin nínú sẹ̀rí ṣàráyù ti tọ́lọ́hun ibi afárí ó ti láti sọ̀rọ̀ wípé àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin yìí
ọ̀rọ̀ ń kálukú wọn lérí àfarun a ṣe báyìí eléyìí ní afa eléyìí ní káfa tọkùnrin káfi tóbìnrin lẹ̀ eléyìí ní méjèèjì ní káfa eléyìí láti méjèèjì tó bá wù ọ ni kó o ṣe ń bẹ̀. kálukú wọn náà wọ́n sì lẹ́rìí. èmi wá mú èyí tó wù mí. gbogbo ẹ̀ lásìkà. abaka gbogbo ẹ̀mí á ní eléyìí tó wù èmi. òun lélẹ́yìí. òun ni pé àti ọkùnrin àtobìnrin yìí máa fárí wọn. èrì wọn à sì ń lò ó. ń fa. mọ́ ní ẹni tí ó bá wá fá ti àtọkùnrin àtobìnrin o kì í sọmọ náà o kìí ṣe ọ̀ranyàn Ọlọ́run tí mo wí náà pé ọ̀ranyàn Ọlọ́run kọ́ ni ká fárí ọmọ níjọ́ mẹ́jọ wọn bá ní tọ́ ọ tún ní a máa fárí ọmọ bí bá ní ọmọ fárí ọmọ mọ́ ṣé mo ti wá yín wà wọn náà ni. torí ìgbà máa fárí abẹ́lẹ̀ tà sí ẹ̀ sọ bẹ́ẹ̀. so àìgbọ́ àgbọ́yé tí wọ́n ń pè ní kò gbọ́ fíkíù yé ẹni tí ó sì gbọ́ fíkíù yé báwo ló ti fẹ́ gbọ́ ṣẹ̀rí àtọ́lọ́hun yé. wàlẹ́ àlùkò fíkíù sì rè èèyàn lè kọlu onífíkíù ó gbọ́dọ̀ kọlu sẹ̀ríà. ìyẹn lè kọlu fíkíù. ó lè kọlu fíkíù. ọ̀dà ń gbà ní Imam Maliki ní oní báyìí lọ́dọ̀ ọmọ sí àbìtò òun ní àṣẹ báyìí Ambali ní àmọ́ ṣe báyìí mo wá ní ìṣe tí Maliki tó Ambali ní ṣe kí ni mo ṣe fún Maliki hùn mọ́ kọlu. àkọlu oní fíkíù. òun lọ́fà tí Ahmadu ọmọ Ambali fi lóhun ọ̀fẹ́ jẹ́ àfa oní fíkíù àfa aládìsí lòun ọ̀jẹ̀ ni mo fi sọ́njú ní pé Ahmadu ọmọ Ambali lẹ́yìn sàfàkìhà kò ní kì í sàfóun fíkíù. ọlọ́wọ́ yìí sàfóun fíkíù máṣe àbí ànábílà èyí tó fi kún ni wípé tá a bá ń ka fíkíù bọ̀ wá a bá ń wá òfin kan a máa ní àwọn ànábílà sọ báyìí àwọn Ṣàfi'íyà sọ báyìí àwọn Málíkíyà sọ báyìí àwọn Hànàfíyà sọ báyìí èyí tó bá ti ń sọ pé Hànàfíyà sọ Ṣàfi'íyà sọ Málíkíyà sọ èmi náà lè mọ hukumu wá tí ń bá ka gbogbo aráàlú wọn ẹnìkọ̀ọ̀kan wọn tí ń bá wa mú tó wù mí nínú ẹ̀ tí ń bá wa sọ jáde wípé n tí mo mú rèé kò nídìí kí n sọ kí n máa Ṣáfi'í Málíkì sọ báyìí tán bá béèrè ìdájọ́ lọ́wọ́ mi ẹ kà ti gbogbo wọn tí n bá mú ìtàn fẹ́ ẹ wà sọ fún wọn wípé tọ́ra àfa àti máa sọ̀rọ̀ ní rédíò tó wọn ti fúrágà ní rédíò jọ Friday ó ti bá àwọn àyèmọ̀kan náà ni Imam Ṣáfi'í ó wá sọ báyìí Imam Málíkì ó wá sọ báyìí tẹ bá wo tíra àti máa kò nídìí ọmọ adakọ gbogbo wọn fún wa ìwọ ti ka gbogbo wọn ó ti yé ìta ń pè yàn láàfáà ó ti gbọ́ yé tó ń jẹ́ hakimu sínú ó ti gbọ́ yé tábà wá bí wọn ní ìdájọ́ yìí tí wọ́n bá fẹ́ mú bẹ́ẹ̀ nínú àwọn ìdájọ́ ohun tó ń kálukú dá ni wọ́n wá sọ wípé ń tábìlì lọ́wọ́ mi wípé ọjọ́ Jímọ̀ kí máa mú o tó ṣe kútúbà báyìí láàṣe tí máa ń bá ń ṣe kútúbà lọ́wọ́ báyìí láàṣe Málíkì sọ báyìí kíní kan sọ báyìí wọ́n ti ká gbogbo ẹ̀ wọ́n wá sọ àwọn abẹ́ lọ́wọ́ tí wọ́n wà ní bó ti rí nì kó o tó lè máa wá ní Málíkì sọ kíní kan sọ ó dìgbà tó bá rẹ̀ tó challenge rẹ̀ wípé ibo ló ti rí kó o tó lè wí bẹ́ẹ̀ tèmi bá wá mú èyí tí mo fẹ́ mú bẹ̀ tí mo wá sọ jáde wípé ìbéèrè tó béèrè ọ̀rọ̀ ọ̀run fífá o káfárun ọmọ o kìí sọ̀rọ̀ àyà o mo wá wí bẹ́ẹ̀ ó ti yé ṣe mọ̀ pé mọ́sàbí Ambali ni mo ti sọ̀rọ̀ ọ̀hún mọ́sàbí ti Abu Hanifa òun mo ti sọ̀rọ̀ eléyìí hùn ayé bẹ́ẹ̀ kọ́ Hanafiya ni mo lọ. Masha Allah. tó bá fẹ́ kóòtù ẹ̀wọ̀n àni kọ́ọ̀lá Hanafiya ṣe rí àwọn Hanafiya àwọn Shafi'iyya àwọn Malikiyya tán bá ti sọ pé Màlìkíyà sọ báyìí Imam Málíkì kọ́ sọ̀rọ̀. òun kọ́. àwọn ọmọ kéwú ẹ̀ tán bẹ ní masahabi rẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀. Masha Allah. platform Málíkì òun ni wọ́n ti sọ̀rọ̀ yẹn ni. gúrúùpù títí ẹ̀ náà ti sọ. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò ó pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum الذي لا تأخذه سنة ولا نوم